Mo kí gbogbo ọmọ Yorùbá tàtà nílé lóko lẹ́yìn odi àti ní gbogbo kíbi tí ọmọ Yorùbá bá wà. Àti gbogbo ẹni tó bá láǹfààní láti máa wo fọ́nrán fídíò yìí. Gbogbo ẹni tó bá wá láǹfààní láti máa wo fídíò yìí kó máa bá wa share rẹ̀. Gbogbo ẹni tó bá share rẹ̀ kò ní fọwọ́ gbọ́mọ sí. Kété tí ọba Ghandi Ọláoyè Ẹrúmọgẹ̀gẹ̀ ọba ìlú Ògbómọ̀ṣọ́ kéde ọdún Orò, láwọn mùsùlùmí kan ti bọ́ sórí ayélujára tí wọ́n tún sunkún kiri. Ìdí ni pé wọ́n fẹ́ pa àṣà àti ìṣe wa run ní ilẹ̀ kóòtù òjìrè. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tàtà nílé lóko lẹ́yìn odi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwọn ọba wa nílẹ̀ káàárọ̀ òjìrè orí àṣà àti ìṣe ni wọ́n jọba lé lórí, kì í ṣorí ẹ̀sìn. Tí ọba Ghandi Ọláoyè Ẹrúmọgẹ̀gẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ bá wá kéde ọdún Orò lónìí, a jẹ́ wípé bàbá ti mọ ìtumọ̀ ọdún Orò náà ni wọ́n fi kéde rẹ̀. Gbogbo àwọn mùsùlùmí tí wọ́n wá ń sunkún kiri yìí, wọn ò láǹfààní tí wọ́n fi lè súnlẹ̀ Yorùbá síwájú. Àfi kí wọ́n máa tako àṣà àti ìṣe wa kí wọ́n lè máa fi gbé súnà ànábì lárugẹ. Ṣánábì jọmọ Yorùbá ni, àbí níbo la gbolé àwọn ànábì nílẹ̀ Yorùbá? Kẹ̀wí ká gbọ́ o. Mo wá fẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá wípé ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ Lárúbáwá. Ẹ jẹ́ kí n dá yín padà nígbà tí wọ́n ṣe àwọn ọdún kan nílùú Mẹ́kà. Ọdún Halloween jẹ́ ọdún burúkú kan tó jẹ́ wípé àwọn tó dá ọdún náà kalẹ̀ ló lè sọ àǹfààní tí ọdún náà ń ṣe láàrin ìlú. Níbi ọdún díẹ̀ sẹ́yìn, lógúnlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n kú níbi ọdún Halloween yìí nílùú South Korea. Tí wọ́n bá ti wá fẹ́ bẹ̀rẹ̀ ọdún náà, wọ́n á kéde lórí rédíò, wọ́n á kéde lórí social media, wọ́n á kéde lórí tẹlifíṣàn káàkiri wípé kónílé ó gbélé. Ohun tó ń pa àwọn èèyàn níbi ọdún náà kò tí ì yé àwọn èèyàn títí dòní. Àmọ́ ohun tó ń pa àwọn èèyàn níbi ọdún náà máa ṣàlàyé ní apá kejì fọ́nrán yìí. Ọdún yìí làwọn Saudi Arabia náà wá gbà táwọn náà wá ń ṣe. Ǹjẹ́ èèyàn máa ń ṣọdún tí ò mọ̀ nípa rẹ̀ bí? Àáfàá mélòó ló wá jáde nílẹ̀ Yorùbá yìí láti tako ọdún táwọn Saudi Arabia ṣe yìí? Ṣèbí bẹ́ẹ̀ lẹ̀sìn tí wọ́n fi ń dá wàhálà sílẹ̀ nílẹ̀ káàárọ̀ òjìrè lénìí, ṣèbí bẹ́ẹ̀ ló ti wá. Ohun tó wá jẹ́ ìyàlẹ́nu fún wa ni wípé àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá wọ́n ti mọ̀ ìyá ọ̀ṣọ́jọ́ṣọ́ lọ. Wọ́n mọ ànábì ju àwọn tí wọ́n ní ànábì gan fúnra wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n gba ẹ̀sìn sórí láti máa tako àṣà àti ìṣe wa. Kí la wá ń pè lọ́dún Orò nílẹ̀ kóòtù òjìrè? Ọdún Orò jẹ́ ọdún kan pàtàkì táwọn bàbá wa gbé kalẹ̀ nígbà wáṣẹ̀. Ọdún Orò yìí òun ni wọ́n máa fi ń kojú gbogbo àwọn ajogun burúkú tí wọ́n wọnú ìlú wa tí wọ́n wá ń dàlú láàmú. Àwọn orò yìí ni wọ́n máa fi lé wọn kúrò láàrin ìlú. Ìdí tí wọ́n máa fi ń sọ wípé kónílé ó gbélé lásìkò táwọn ẹ̀mí burúkú bá rìn káàkiri kí wọ́n má rìn wọnú ilé wa àbí kí wọ́n má rìn wọnú ayé wa. Ìdí rèé tí wọ́n máa fi ń sọ wípé kónílé ó gbélé. Tí wọ́n bá tó wá ń kéde wípé bí ewúrẹ́ yín bá sọnù, ẹ wá. Bágùntàn yín bá sọnù, ẹ wá. Àmọ́ bí ọmọ èèyàn yín bá sọnù, ẹ má wá o. Ìdí àti túmọ̀ ni wípé kí oníkálukú lè bẹ̀rù láti má jáde, kí wọ́n lè ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe láàrin ìlú. Ǹjẹ́ tí wọ́n bá ń wá èèyàn tí wọ́n fẹ́ fi ṣètùtù lóòótọ́, ǹjẹ́ wọ́n á kéde irú ẹ̀ bí? Ìbéèrè ni o. Torí àwọn àhesọ yìí làwọn mùsùlùmí àbí àwọn ẹlẹ́sìn míì tí wọ́n ń gbé káàkiri láti ba ìṣẹ̀ṣe jẹ́. Tí wọ́n bá sọ wípé ká mú ọdún kan nínú ọdún Halloween àti ọdún Orò, èwo lẹ̀yin fẹ́ mú o? Mo wá fẹ́ bi ẹ̀yin Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí, kí nìdí tọ́lọ́run fi pa yín láṣẹ kẹ́ má rìnde òru o? Mo fẹ́ kẹ́ fi sí comment section yìí. Gbogbo ẹ̀yin tí ẹ wá ń parọ́ mọ́ ọdún Orò tí wọ́n fẹ́ ṣe nílùú Ògbómọ̀ṣọ́ tàbí ọdún Orò tí wọ́n ń ṣe nílẹ̀ káàárọ̀ òjìrè, gbogbo ẹni tí Orò bá ti wá pa ẹbí ẹ̀rí, a fẹ́ kó jáde pẹ̀lú ẹ̀rí wípé Orò ló pa àbúrò mi, ló pa ẹ̀gbọ́n mi, ló pa ìyàwó mi ní ọdún báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ kí àṣà àti ìṣe Yorùbá ó parun, ẹ bá wa share fídíò yìí. Ẹ pàdé mi lápá kejì tí mo máa ṣàlàyé ọdún Halloween lẹ́kùnrẹ́rẹ́. Ẹ ṣeun.